So èmi ni àbúrò Fọlúkẹ́ tó kú sí Birmingham ní diaspora. So àǹtí yín tẹ́ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ yẹn ọmọ mọ́mì yín ni. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ọmọ dáàdì yín kọ́. àwọn ṣọmọ dáàdì wa. àwọn ni first born mọ́mì yín. bẹ́ẹ̀ ni. fine ẹ wá bo ọ̀rọ̀ àti yín gangan la fẹ́ sọ kí ló ṣẹlẹ̀ gangan. so àǹtí mi tán gbà lọ ní ọmọ ọdún mẹ́fà yẹn wọ́n lò 12 years ní ọ̀dọ̀ àwọn relation wọn ní Nigeria bí báyìí gbàtàn pé 18 years wọ́n ṣèwé wọn wọ́n darí wọn lọ sí Birmingham. ta ló gbà wọ́n lọ. relation dádì wọn ló mú wọn lọ. wọ́n kọ́kọ́ gbé ní Canterbury Brownwill wọ́n gbébẹ̀ yẹn fún bíi bóyá more than 25 years náà fi gbé ní Canterbury yẹn torí èmi ṣáà try effort nígbà tèmi ti ń dàgbà tí mo rí bí grandma ṣe ń ṣe pé wọn kì í ní ayọ̀ ọkàn láì gbà tí wọn ti rí àǹtí wa yẹn mọ́ so èmi wá try gbogbo effort mi mo wá lọ sí family house àwọn àǹtí wa yẹn láti lọ gba phone number wọn pé ẹ kàn gba ọmọ lọ àǹtí ó ń fún mọ́mì wa ní tough time wọn kì í láyọ̀ ọkàn wọn kì í dunnú ẹ fún mi ní phone number àǹtí mi mo dẹ̀ bá kan pàdé inú wọn tó jẹ́ aláàánú dẹ̀ fún mi ní phone number yẹn mo wá pe sista mi lọ́jọ́ yẹn pé hello màmá yín wà ń bí báyìí láti bí 25 years màmá yìí kàn máa ń sọ̀rọ̀ yín wọ́n máa sunkún wọ́n máa ṣe kí ló dé tí ẹ kì í wádìí wọn nǹkan àǹtí yẹn ṣáà pè wá padà bí a week pé wọ́n ń gbá àwọn létí ní ọjọ́ tí a pe àwọn ní o pé báwo làwọn ṣe get contact tiwa that was around 97 bíi cellular la lọ lò ní Ogun pa lọ́dún yẹn so wọ́n á ní wọ́n ń gbá wọn létí mi wá pè wọ́n mọ́ pé kó má dàbí ẹni pé à ń fìyà jẹ wọ́n tá a bá pè wọ́n láti bí so ẹ̀kọ̀ọ̀kan táwọn bá ti wá ní àǹfààní àti pè làwọn wá ń pè bí ọ̀yà ẹ̀kan lọ́dún mẹ́jọ nígbà míì lọ́sẹ̀ máa wá pè kí ló ń ṣẹlẹ̀ màmá yẹn ṣáà ń fara dà míwàá wọ́n ti wá kúrò ní ọ̀dọ̀ dádì tèmi náà wọ́n ti dá wà ó wá di pé ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí wọn tán lọ ń gbé yẹn àwọn yẹn bíi bricklayer nǹkan níṣẹ́ táwọn yẹn ń ṣe màmá wa ò àmọ́ òkùnkùn wá lálẹ́ wọn lọ́kọ wọ́n ṣáà wà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n wọn tó ń ṣe bricklayer ní ibi tán ń gbé yẹn màmá wa máa mú pọnpọ́n wá tẹ̀lé àwọn ẹ̀gbọ́n wọn. máìkì yẹn ni kẹ́ máa. so wọ́n wá ń ṣiṣẹ́ yẹn fún bíi ó lé ní 20 years tán fi máa ń tẹ̀lé àwọn ẹ̀gbọ́n wọn yẹn lọ ṣiṣẹ́ bricklayer yẹn tí n bá ti rí wọn inú mi ò kí ń dùn mi ò kí ń láyọ̀ pé iṣẹ́ ọkùnrin níṣẹ́ yìí sì máa padà béèrè lọ́wọ́ grandma ara sì máa padà dùn yá yìí mi ò kí ń láyọ̀ rárá so ibi tí mo wá ń lọ ni pé ọmọ wọn ń sìn gbà nílùú òyìnbó àwọn tó ń sìn yẹn ò tiẹ̀ fi ọjọ́ kan báyìí kán tẹ̀ béèrè ìrìn àlàáfíà màmá wa kí ló ń ṣẹlẹ̀ aṣáàmú mọ́ra pé tó bá yá àǹtí ó ṣàwálé lọ́jọ́ kan ṣàdédé náà kàn pè wá pé ẹ̀gbọ́n yín ó kú o nígbà tó pé 50 years tán ti gbà wọ́n lọ àǹtí dẹ̀ ti pé 56 years náà bá ní wọ́n kú ní last year mo ní wọ́n kú àbí kí lẹ sọ àǹtí tá à ń retí pé ó máa dé lọ́jọ́ kan owó kò rí sẹ́ǹdì sí ìyá ẹ̀ tó bá sẹ́ǹdì iye tó bá rí àwọn tó ń bọ̀ Nàìjíríà wọ́n lè fún wọn 4,000 wọ́n lè fún wọn ní 6,000 mo ní ẹ wá sọ pé ó ti kú kẹ̀ irọ́ o kò lè ṣẹlẹ̀ bẹ́yẹn o mo ní okay wọ́n wá ní pé àwọn council Birmingham pé wọ́n ní tí wọ́n bá gbúrò comment látọ̀dọ̀ àwa tá a jẹ́ blood relation bí báyìí pé wọ́n ò ní sin wọ́n o mo kàn pé ẹ̀gbọ́n mi ni pé ẹ̀gbọ́n tó ń ṣẹlẹ̀ bí bọ̀dá mi ṣe fún mi ní ọ̀dà nìyẹn pé má jẹ́ kí ìyá wọn gbọ́ pé ọmọ ẹ̀ kú o ìyá tí wọ́n béèrè láti 50 years tán ti mú ọmọ lọ ẹ wá fẹ́ sọ́nsìn pé ọmọ ẹ̀ kú pé ta ló lè gbàrú ẹ̀ má jẹ́ kí ìyá wọn gbọ́ o mo ní mo ti gbọ́ mo bá pe ọ̀hún padà ẹ̀sìn sista o ẹ̀gbọ́n ní kẹ́ ẹ̀sìn wọn o pé ẹ ṣe gan-an ni o ọmọ sista ńkọ́ wọ́n ní kò ní boyfriend rí mo ní ó túmọ̀ sí pé ẹ fún lómìnira láti dá wà kò fọ́ lójú kò ya lẹ́nu ẹni pé kò lọ́mọ kò lọ́kọ kò ní nǹkan kan àwọn ẹrù wọn ńkọ́ wọ́n ní wọ́n ti kó lọ sí charity home mo ní kò sí wàhálà wọ́n ṣàwà ń twist wa pé àwọn ẹrù tó bá ṣe é mú wá àwọn máa bẹ́ẹ̀ mú wá kí ni sáìsì bàtà ẹ ẹni tán fi ṣe next of kin tó jẹ́ relation wọn yẹn jẹ́ bí ọ̀nkù sí àǹtí mi yẹn ó tún ti kúrò ní nǹkan tó mú wọn lọ o but within the time tí wọ́n wà ní hospital ní sick bed wọ́n ní di signatory nǹkan àwọn signature yẹn ẹni tó wá fi ṣe next of kin wọn káwọn yẹn lè take care wọn ló wá dominate everything báyìí pé òun ò tiẹ̀ dá wa mọ̀. báwo lẹni tó fi ṣe next of kin yẹn bó ló ṣe jẹ́. ó jẹ́ ọ̀nkù sí bàbá àǹtí mi yẹn. Okay. so ẹni yẹn nísìnyí ni pásítọ̀ dẹ̀ ni wọ́n
ẹnìyẹn ni wọ́n wá ń jẹ gàba ń sìn pé àwọn náà náà dẹ́ pè wá tán sọ pé gbogbo nǹkan tí àwọn bá máa fún yín lẹ́yìn ikú àǹtí yín tán máa ti sin tán káwa ṣáà grant àwọn káwọn sin wọ́n tán máa ti sin wọ́n tán o àwọn máa fún wa ní àwọn nǹkan tí ó bá yẹ káwọn fún wa o wọ́n ní àwọn bá 2 Halifax card méjì ní hospital tí àǹtí mi kú sí àwọn bá fóònù wọn o with charger o àwọn dẹ̀ bá 188 àwọn bá 188.88 euro àwọn 188.88 euro bó ṣe kọ kinní yẹn lórí torí wọ́n ṣí group bó ṣe kọ nìyẹn wọ́n ṣí group tàjọ fi ń sọ̀rọ̀ wọ́n tún ní àwọn bá 18,000 plus kan náà tó wà nísàlẹ̀ yẹn nínú Halifax card wọ́n ní 188 yẹn wọ́n náà kù ní hospital wọ́n bá nù pọ́ọ̀sì wọn 188.8 euro wọ́n láwọn 18,542.88 euro. owó tí wọ́n láwọn bá nìyẹn nínú àwọn Halifax card wọn yẹn àti eléyìí tán náà kù tó wọ́n kọ́kọ́ sọ lókè yẹn ókè o àti gbọ́ o wọ́n wá ní kémi organize àwọn èèyàn tó máa lọ túfọ̀ fún grandma mo ní grandma ti ṣe wàhálà gan o wọn ní sound health láti lè gbọ́ ọ̀fọ̀ ọmọ tẹ́ ẹ mú lọ for years ẹ jẹ́ ká kọ́kọ́ tọ́jú grandma náà tábà wá tẹ̀ wá tọ́jú wọn tọ́lọ́ máa ní a máa padà túfọ̀ ìyẹn máa dẹ̀ tún fẹ́ rọrùn díẹ̀ o wọ́n ní rọ́ká kọ́kọ́ lọ túfọ̀ mu ní ta ni kémi wá kó lẹ́yìn kí grandma wá dákú ní ojú àwọn yàbí kan bù wọ́n so lọ́rùn pé ẹ̀yin náà ẹ kó àwọn èèyàn wá láti inú ìdílé yín kan wá túfọ̀. wọ́n ní tí ẹ bá ti túfọ̀ fún màmá pé àwọn ò lè ṣe nǹkan kan. páwọn ò ní ṣe nǹkan kan wọ́n ṣàwá dúró lórí pé ká ṣáà túfọ̀ mu wa ò pé ẹni yìí ṣe ẹ lẹ́mìí ọlọ́run ṣá pé ṣe ẹ mọ nǹkan tẹ́ ń sọ màmá tó ti ṣe wàhálà for the past years tẹ́ wá ní ká lọ túfọ̀ fún pé kò dáa báyìí ṣe ẹ fẹ́ kí ìrònú àǹtí wa kó pa màmá ìdánù ká má tiẹ̀ kúkú rí wọn tọ́jú èmi ò lè túfọ̀ o àwọn ẹ̀gbọ́n mi ní mi ò gbúdọ̀ túfọ̀ fún yahun aṣáájọ ń fà mo wá pè wọ́n gbà tó pé ọdún kan torí last year April àǹtí mi yẹn kú mo wá pè wọ́n nígbà tó pé ọdún kan tí mo rí pé wọ́n gbé ìgbésẹ̀ kankan mo wá bi wọ́n mo ní ẹ dẹ̀ sọ fún wa pé ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí ẹ máa ṣe báyìí kí ló dé ẹ gbé ìgbésẹ̀ kankan kò dáa pé tẹ́yìn náà bá rí màmá ìsójú ẹ máa mọ̀ pé wọ́n ti sọ́fà gan nínú ayé kò dáa bẹ́ẹ̀ wọ́n bá ní ẹ lọ pe lọ́ọ̀yà wá bá wọn ní Birmingham lọ gbé plane wọ́n ṣáà ń sọ oríṣiríṣi assault mo pé you are a gold digger o fẹ́ gba property àǹtí ẹ ní màmá làwọn fẹ́ fún mo bá ní màmá lè fẹ́ fún ọdún kan ti gorí ẹ̀ mo bá gbé màmá wá sí Àgídìgbò nígbà tí mo wá report wọn bí mo ṣe wá gbé màmá dé wọ́n bá ṣe fídíò call wọ́n bá ní màmá wọn kọ́ leléyìí màmá Fọlúkẹ́ kọ́ nìyẹn mo ní ṣé máa lọ rẹ́ǹtì ìyá ní títì ni ẹ̀wà gbà mí ni ẹni wà dubious kí ló dé tó ń yí wa sọ́tún tó ń yí wa sósì báyìí pé definitely something is wrong ẹ̀sùn ẹ̀ pé ẹni yóò fẹ́ release owó tí ó wà lọ́wọ́ wọn mo ní ok mo wá sọ níta pé ṣé ká tó fún wọn ní ààyè díẹ̀ wọ́n tún ní ká fún wọn láàyè meanwhile bíi 7 years ago ní Sálẹ́ńṣílẹ̀ mi ti gbé ọ̀rọ̀ àǹtí mi yẹn wá gbà tí mo ti rí bí ọ̀rọ̀ ṣe ń lọ pé wọn tiẹ̀ kí n béèrè ya wa nínú ìdílé yẹn rárá tó bá dẹ̀ ń ṣènáwó mọ́mí wa máa tún lọ gẹ́gẹ́ bí abiyamọ iṣẹ́ wàhálà yẹn náà máa ṣe tó máa fi mú gift lọ sínú ìdílé yẹn pé lórúkọ ọmọ àwọn mo ní àwọn ìdílé ò kí ń wẹ́yìn yín wò kí ló ń ṣẹlẹ̀ ok wọ́n ṣáà ní wọ́n tún wá deny màmá yẹn ló wá bí mi nínú pé so ẹ deny màmá yìí ṣé a máa lọ rẹ́ǹtì ìyá mi tá a máa fi ṣèyá Fọlúkẹ́kẹ́ tó kó nǹkan ọmọ ẹ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ kan bímọ ẹ̀jẹ̀ kan lọ́kọ àwọn nìkan náà ni wọ́n ní ọmọ nínú àwa tí màmá wa bí àwọn nìkan náà ẹ̀kànjẹ̀ kan kú àkúrun pé kò yẹ kó rí bẹ́ẹ̀ o èmi náà máa gbé yín wá sí ibi tí gbogbo èèyàn máa ti bá wa dá sí mo dẹ̀ mọ̀ pé àwọn tó jẹ́ àwòrán Olódùmarè wà lára àwọn tó ń wò wá ń bí àwọn tó máa ń ṣàánú bọ́lọ́run ṣe máa ń ṣàánú àwọn tó máa ń ṣoore bọ́lọ́run ṣe máa ń ṣoore mo mọ̀ yí pé wọ́n ń gbọ́ nǹkan tí mò ń sọ wọ́n máa bá mi bẹ máa yẹn pé kó jọ̀ọ́ ó fi àwọn nǹkan mọ́mì mi tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ tàǹtí mi kó fún ìyá yẹn ká fi tọ́jú ìyá yẹn òun ni mo ṣe wá sà. ẹ ṣeun sẹ́rí àǹtí wọn tí wọ́n ń dárúkọ yẹn wọ́n ti pé ẹni ọdún 56 56 years wọ́n wà ní ẹni ọdún 18 years ni wọ́n ti mú wọn kó Nàìjíríà lọ sílẹ̀ òkèèrè.
tó wọ́n sọ ni wípé báwọn ṣe wà yìí o àwọn nìkan ni màmá àǹtí àwọn yẹn nìkan ni màmá wọn bí sọ́dọ̀ bàbá tiwọn kó tó wá di pé màmá wọn bí àwọn sọ́dọ̀ ọkọ mìíràn. ẹni tó wá jẹ́ àbúrò sí bàbá àǹtí tiwọn yẹn ń ló mú wọn kúrò ní Nàìjíríà tó mú wọn lọ sí ìlú èbó. pẹ̀lú àwọn ìlú èbó. àǹtí àwọn ti wá wà ń bẹ̀ láti ọmọ ọdún méjìdínlógún 18 years títí tán fi pé 56 years. wọ́n wá níjọ́ kan àwọn ti gbìyànjú torí màmá máa ń sọ wọ́n pé ọmọ mi wà níbì kan báyìí wọ́n tẹ̀ ti mú kó Nàìjíríà òun ò rí wọn ìgbà kan àwọn wá gbìyànjú láti lọ sí ọ̀dọ̀ ní family house àǹtí àwọn yẹn bí ẹ kí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́jọ́ bí wọn ààrẹ nìkan tó fún wọn nọ́mbà wọ́n wá pe àǹtí wọn jọ yẹn wọ́n bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n gbà tó máa di bí ọjọ́ kẹfà àǹtí wọn padà pè wípé ẹ má bínú mú ọ sí bá yín sọ̀rọ̀ yẹn wọ́n na àwọn ọjọ́ náà oríṣiríṣi ọ̀rọ̀ tó fi jẹ́ pé látìgbà náà wọ́n pe àǹtí wọn mọ́ àǹtí wọn nìkan ní máa ń pè nígbà tó bá ráàyè títí bí ọdún 6 5 7 wọ́n lè gbóhùn ẹ̀ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ìgbà tó wá di ọdún yìí náà sọ pé wọ́n pàbí last year ọdún tó lọ yìí 2025 ìgbà tó di last year ni wọ́n pè wọ́n pé àǹtí wọn kú o ó kú kẹ̀ ẹni tá a ti gbóhùn ẹ̀ tipẹ́ irú kú o ló pa wọ́n ṣáà kú náà ni ọ̀dà wọ́n dẹ̀ ní wọ́n lè jẹ́ káwọn ó sin o tí wọ́n bá ti gbọ́ láti ọ̀dọ̀ àwọn relative ẹ̀ ni wọ́n fi pè ẹ̀ wọ́n ìgbà tí wọ́n pè wọ́n àǹtí tàdé ń sọ yìí ó ní màmá láyé bó tilẹ̀ jẹ́ kí bàbá náà ti late àbí bàbá wọn ti late ṣùgbọ́n sì ní màmá láyé wọ́n ṣáà gbìyànjú àwọn náà pé ẹni tó tún jẹ́ àbúrò sí àǹtí tó jẹ́ gbọ́n tiwọn ẹ má jẹ́ kí màmá gbọ́ o torí màmá ń jẹ ọ̀rọ̀ àǹtí yìí lẹ́nu tipẹ́tipẹ́ ẹ má jẹ́ wá gbọ́ pé ó ti kú báyìí o wọ́n bá tẹ̀síwájú ó di pé wọ́n fún wọn láǹfààní pé ó dáa tí a bá ti sin tán àwọn nǹkan rẹ̀ pẹ́pẹ́pẹ́ tí a bá lè fún yín á sẹ́ǹdì ẹ̀ sí yín ọmọ ẹ̀ wá ń kọ́ ọkọ ẹ̀ ń kọ́ kò lọ́kọ o dépò pé yóò bímọ o kò fọmọ kankan lẹ̀ sáyé àní ò lọ́kọ débi pé yóò bímọ ọ̀dà ń gbà náà kò sẹ́ni tí yóò jogún ẹ̀ nù nígbà ìyá rẹ̀ sì ń bẹ láyé tó yẹ pé ìyá dẹ̀ rèé alàtà àràgó ni ìyá náà ń sanná ní káàkiri ìtọ́mọ rẹ̀ wá ṣe tó fìlẹ̀ bẹ́ẹ̀ hùn ọ̀dà ẹ jẹ́ kí ìyá rẹ̀ láǹfààní sí i kó lè jẹ́ oúnjẹ alẹ́ rẹ̀ náà ọmọ rẹ̀ tó kú ṣe ni ló ti kú yìí ẹni tó wá sọ pé ọmọ yẹn tó jẹ́ ẹni tó buwọ́ lu ìwé lọ́hùn gẹ́gẹ́ bí next of kin tóun sọ pé ó dáa òun á bá yín ṣètò bí ẹ ṣe gbàgbọ́ nǹkan yìí ló wá ní ntọ́rọ̀ wa lẹ̀ yìí o ẹni láti lọ sọ fún màmá ẹ kọ́kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ o ẹ kọ́kọ́ lọ rèé túfọ̀ pé ọmọ lágbájá ó ti kú o tẹ́ bá ti wá túfọ̀ rẹ̀ tán ni màá wá mọ bí màá ṣe sẹ́ǹdì àwọn nǹkan kan tí mo fẹ́ sẹ́ǹdì sí kò sí ntọ́jọ́ o àwọn ò lè túfọ̀ ọrùn nǹkan báwọn fún màmá o lè túfọ̀ ọ̀dà tẹ́ ẹ̀ bá wá gbà pé màmá wọ́n ń dààmú ọ̀tá màmá ń sánná ní ẹ jẹ́ kí màá padà bí wọ́n bá gbé màmá náà wá ságídìgbò wọ́n bá pe fídíò kọ̀ àtẹni tó wà ní Birmingham gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ó yẹ wò ó ṣé màmá kọ́ rè eléyìí yóò máa jọ ìyàwó bọ̀dá àwọn ìyá ìkọ́ ẹni tó wá jẹ́ mọ̀lẹ́bí tiwọn náà mọ̀lẹ́bí àbúrò bàbá àǹtí tó kú yẹn òun ó padà pé òun yẹn màmá rèé kí wàá ní bọ̀dá òun ṣe báyìí sí àwa mọ ohun tó dé àmọ́ ohun tó ṣẹlẹ̀ tí arákùnrin yẹn tí ò fi ńgbà tó jẹ́ pé àwọn ti ní wọ́n ní àní tó wọ́n ní àní ṣẹ́kùn kí ló dé tó yẹ pé ìwọ̀nba tí àǹtí yẹn fi lẹ̀ tí wọ́n fẹ́ fi jọ̀wọ́ ẹ̀ fún ìyá tó fi ilẹ̀ sáyé lọ òun ni intanti yìí wá sọ wọ́n wá tiẹ̀ wá ń bi mí ní ìbéèrè kan kí ni evidences pé lódodo àǹtí yìí ti kú tí wọ́n fi fídíò ẹ̀ hàn yín. bẹ́ẹ̀ni wọ́n fi fídíò ẹ̀ hàn yín. bẹ́ẹ̀ni àwọn council ló sin wọ́n lọ́hùn yẹn. ló sin wọ́n
then death certificate sister wà lọ́wọ́ máa yẹn tí ó chop ẹ̀ ó wà lọ́wọ́ wọn wọ́n kàn fi hàn wá lórí. wọ́n snap àbọ̀kẹ́ fi hàn lórí fídíò. lórí fóònù wọ́n send gbogbo information yẹn wá sórí WhatsApp. sórí WhatsApp ilẹ̀ ti gbọ́ yẹn. ihun tó wá ṣẹlẹ̀ tí bàbá yìí ò fi fẹ́ ihun tó ṣẹlẹ̀ tí màmá yìí kò ní boyfriend kẹ̀ sí owó wà lè má. I don't understand. So feel girl, it's not your fault now. I'm not getting this person. Okay, I not get your kúrú gbá lẹ́nu. Ó dáa, Ọlọ́run ṣàánú. Yeah, ntí àǹtí ìsábà wà nìyẹn. Pé kí àbúrò dáàdi àǹtí àwọn tó wà ní ibẹ̀ yẹn Birmingham kí wọ́n ó dákun. àwọn states Birmingham wọ́n máa ń gun plane. wọ́n máa ń lọ káàkiri. láti ibi tán wà wọ́n disclose ibi tán wà wọ́n máa ń gun plane lọ sí Birmingham. lọ sí Birmingham ni pé kí wọ́n lè jọ̀wọ́ àwọn nǹkan tí àǹtí àwọn tó ṣe kàn wọ́n lè jọ̀wọ́ ẹ̀ fún ìyá wọn. They said they have given stuff. wọ́n wá ní gbogbo ohun tí àǹtí yín ni wọ́n ti kó lọ sí charity. Kílẹ̀ tí wọ́n fẹ́ gbà wọ́n gbà tí kó lọ charity. owó tán bá nínú Halifax card wọn. ok ẹ̀yin tẹ́ wá wà ní tẹ́ wà ní Birmingham tẹ́ wà ní Europe owó tó bá wà lórí Halifax card bó o nìyẹn ṣe fẹ́ gbà Halifax card níbo ló wà. wọ́n ti àwọn ọ̀nkù wọn yẹn ti lọ sí bank wọ́n ti àwọn Birmingham authority àwọn council wọn yẹn wọ́n ti transfer owó yẹn sínú àkáǹtì ọ̀nkù wọn yẹn. ok àwọn wá dé mọ́wọ́. ok owó Halifax card yẹn wọ́n lè ti transfer ẹ̀ sórí. wọ́n ti ṣe transfer aṣí group gbà tó yáná block wa kó lórí group. ẹ ṣeun ṣe rí pé bá a ṣe ń ṣètò lálẹ́ yìí àti ìdárúkọ ẹni yẹn báyìí ìdí láti fi dárúkọ wọn ni pé àwa náà ti bá wọn sọ̀rọ̀ orí fóònù wa náà ni a ti ń pè wọ́n ni wọ́n ti bá màmá grandma sọ̀rọ̀ tó sọ pé grandma yìí ojú grandma yìí kọ́ ni kò jọ ojú ìyá kí ló kọ àǹtí tó pé kò jọ ojú ìyá Fọlúkẹ́ o a ti bá wọn sọ̀rọ̀ ẹ ṣe needful ẹ jọ̀ọ́ ẹ pè wá ẹ mọ nọ́mbà wa àtijọ́ ń sọ̀rọ̀ ẹ fi ọ̀rọ̀ threatening lẹ̀ ẹ gbọ́ mi yé ẹ fọ̀rọ̀ threatening lẹ̀ tó bá yẹ pé lódodo Fọlúkẹ́ owó ẹ wà lákàǹtì yín wọ́n ti ṣe lákàǹtì yín ẹ kó o fún ìyá rẹ̀ Ọlọ́run ti dá ẹ̀yin dà tó bá yẹ pé lódodo owó Fọlúkẹ́ bẹ lákàǹtì yín gẹ́gẹ́ bí àbúrò rẹ̀ ṣe sọ yìí ẹ kó owó Fọlúkẹ́ ẹ kó o fún ìyá rẹ̀. màmá ní account number sàmúdẹ ti send ẹ sí ẹ̀gbọ́n àǹtí mi yẹn tán jọjọ́ ọmọ bàbá mo ti send account yẹn sí. kò yé yín kódà kó jẹ́ pé in náírà 200,000 ní gbogbo ẹ̀ jẹ́ ká assume pé 200,000 ní ẹ send 200,000 pé owó ọmọ ni ó yá ìyá ẹ gbà ẹ send ẹ kíyà ó tiẹ̀ bóyá yóò yọ ọmọ fi jẹun náà ni o kódà bó jẹ́ pé yóò tiẹ̀ fi jẹun tí ó fi jẹun tán náà ni ṣùgbọ́n tí wọ́n ń bá wa sọ kò tí ì ṣètò ẹ jọ̀ọ́ mo mọ̀ ó ṣeéṣe kẹ́ ẹ máa gbọ́ tẹ́ bá gbọ́ wa ẹ ṣe needful kó tó di pé títí ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ ká ti rí pé ẹ ti ṣe needful tẹ́ ẹ bá ti wá ṣe needful ó ti ṣe káàntì yóò tún padà wá káàntì ẹ̀ gbé màmá gan wá bí wọ́n bá gbé màmá wá ẹ̀ rí màmá tí màmá bá sọ̀rọ̀ bóyá ẹ̀ wá nítorí ẹ̀ wá ní padà kó òun lẹ̀ bí àjọ náà tó bá wá dákọ yín tí màmá náà dẹ̀ wà lórí ètò ó ṣeé ṣe kẹ́ ẹ padà kólẹ̀ òní Wednesday kó tó di ọjọ́ mẹ́jọ sáà
do the needful kó tó di ọjọ́ mẹ́jọ. Abẹ̀yìn ni àwa ò lérí o, a lérí fún yín o, a lérí sí yín o, a ṣe pé a tó nǹkan kan o, ṣùgbọ́n ẹ wo tọmọ Nàìjíríà dẹ̀ wo tí ọ láì màmá Fọlúkẹ́. Màmá yìí ò tí ì gbọ́ pọ́mọ rẹ̀ ti kú o, màmá yìí ò mọ̀ pọ́mọ rẹ̀ ti kú o. Kí ọmọ lọ for 56 years kó dẹ̀ wá kú, tẹ́ pé ẹ̀rù wa ń ba àwọn tó jábúrò láti lè lọ túfọ̀ rẹ̀, ìwọ̀n bá tó tún wá ṣe kò wá lọ́mọ láyé o. Ìdí tí ò fi lọ́mọ láyé kò sẹ́ni ó mọ̀, ìdí tí ò fi lọ́kọ kò sẹ́ni ó mọ̀, ẹ̀yin lẹ mọ̀. Iṣẹ́ tó tún wá ṣe tẹ́ẹ̀dẹ̀ rí owó péréte tẹ́ẹ̀dẹ̀ tó wá ń sọ fún àwọn àbúrò pé yes owó yìí o ó ti wà lákàntì wa o, kí ló wá dé tẹ́ẹ̀ fẹ́ kó lẹ̀. Mo mọ̀ pé ẹ mọ̀ gbọ́ wa, abẹ̀yìn torí Ọlọ́run ẹ sẹ́ǹdì owó yìí sí ìyá yìí. Ẹ̀yin kúkọ́ lẹ ní, èèyàn dáadáa sì ní, pásítọ̀ ní, ẹni Ọlọ́run ní, ẹ bá wa sẹ́ǹdì ẹ̀ sí wọn. Kó má jẹ́ kí màmá fúnra wọn ní ó, tí màmá bá sì padà wá kò tọ́gbọ́n, kò sí bí màmá bá ṣe wá sórí ètò tí màmá ò ní padà gbọ́ wípé ọmọ àwọn ti kú. Tí wọ́n bá wá gbọ́ pé ọmọ àwọn ti kú tí màmá náà bá dijọ́ kejì ńkọ́, ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ò sí lọ́rùn yín. Ṣùgbọ́n tá a bá sẹ́ǹdì owó yẹn sí màmá ká Fọlúkẹ́ ní á kó fún yín kẹ́ ẹ má fi jẹun, ìyá ò tún ṣàdúà, wọ́n tún máa wò pé wọ́n tún máa ọ̀dà, ṣùgbọ́n àdúà wọn yóò máa lọ bá Fọlúkẹ́ títí tí màmá náà fi dàgbàdàgbà tó wà àwọn àbúrò Fọlúkẹ́ tí ó fi bò wọ́n. Ẹ ṣe needful kó tó di ọjọ́ mẹ́jọ. Tó bá di ọjọ́ mẹ́jọ ó ṣeé ṣe kó cast o. Tó bá yẹ ti cast, tó bá ti cast, eégún tó bá ti jáde ó ti kúrò láì wò ó, kò ì jáde báyìí o, ó wà lábẹ́ ẹ̀kú a sì tún tì mọ́gbàlẹ̀ báyìí o. Tó bẹ bọ́ta ó ti kúrò láì wò ó. Please do the needful. Welcome to the channel. Please subscribe. Mo wá sórí alábàárò mi lórí ọmọ mi ni o. Ìgbà tó ti wà lé náà ti ní ká ṣe ìkadìgbà ọkọ ọ̀run fún. Ọkọ ọ̀run, ok. Wọ́n ní ó kéré ń sì lọ sí skul lọ́wọ́, skul ló sì wà, ọ̀nà skul rẹ̀ sì jìn. Ìgbàgbà tó ti lọ skul báyìí ló ti bẹ̀rẹ̀ sí ní lálàá ló ní wọ́n ń lù ú lójú oorun, àlùbami ẹ̀kọ́ ni wọ́n ń lù ẹ́ lápọn ìgbà mi àlàjì o. Ẹ ní fojú sunkún ọmọ o. Kí ló wá lóun rí gbà tó dé skul? Wọ́n ní òun náà ló lè ṣàlàyé. Ó ní ikun, ó ní mí ọ lè jẹ́ obìnrin méjì ọkùnrin méjì, ó ní wọ́n ó lù ú mọ́jú, ó wá ń gbà kan rẹ̀ tó yẹ pé wọ́n lu ògbà rẹ̀ báyìí ló lé tí bá di ẹni kọ́ ọmọ ọbọ̀ wálé. Wọ́n lù ú yọ̀hàn lójú ayé. Yọ̀hàn lójú ayé. Bàbá rẹ̀ ní ọmọ ọbọ̀ wálé, òṣìṣẹ́ wọ́n ní ká lọ digbẹ́ ẹgbẹ́ mi ò ní interest sí, kò sì sówó kankan lọ́wọ́ mi wà ní amú bíi 80,000 kankan, wọ́n bo ní mo ti fẹ́ rí kí n mọ̀ ń tà. Bàbá tí a náà fẹ́ wá bí ìbáyìí, ọmọ mi ó lóhun lọ skul padà ni. Ní rí wa kò ní lọ́ọ̀yì gan-an mo ní túláàsì àdè bí ìlò nìyẹn, kò sí ohun tọ́jọ́ pọ̀ padà sí skul láì tí ì ṣe nǹkan kan. Ok, mọ́mí ẹ dìde, jókòó. Má wulẹ̀ wo screen, kò sí bó ṣe lè ṣe, ọ gbọ́dọ̀ hàn bẹ́ẹ̀. Ó yá sọ̀rọ̀ sí kinní yẹn, má sọ ọkọ rẹ o. Báwo ló ṣe máa ṣẹlẹ̀? Ṣàlàyé fún mi. Nígbà tí mo fi wà ní school, tí mo bá ti sùn, tí mo bá wá jí bí obìnrin méjì àbí ọkùnrin, wọ́n wá máa nà mí àlùbárà. Mo wá lálàá pé mímí wọ́n wà ńbẹ̀, èmi àti àwọn àbúrò mi ṣá. Mo wá jókòó sí ibì kan ṣá. Bí wọ́n ṣe ń nà mí nìyẹn, mo wá sáré lọ bá mímí pé wọ́n mọ̀ tún ti ń nà mí báyìí. Mo gbọ́ ẹ̀. Ẹ lọ́nà bó oní tó bá wá jí ṣé ojú àlá náà ti ń nà ẹ́ ní àbójú ayé? Ojú àlá náà ti ń nà mí. Ojú àlá náà ti ń nà ẹ́. Tó bá wá jí bá ṣé ojú àpá yẹn máa ń hàn lára rẹ̀? Yóò hàn lára rẹ̀ pé wọ́n nà ẹ́? Ó máa ń rìn mí àbí kí gbogbo ara báyìí kó máa ro mí ni. Ó ti wá sùn mí báyìí. Ṣé gbogbo gbà ni? Ẹ̀kọ́ kan ní. Nínú oṣù kan ẹ̀mélòó ni wọ́n máa ń nà ẹ́? Ẹ wọ́n pọ̀. Lọ́tẹ̀ ẹ̀mélòó lóṣù? Bóyá bí ẹ̀mẹrin. Ẹ̀mẹrin lóṣù ló máa ń nà ẹ́. Ṣé wọ́n nìkan ló wà nínú rúùmù? Rárá. Ṣé rúùmètì ẹ mọ̀? Rúùmètì mi ò mọ̀, mi sọ fẹ́ ní kankan. Wọ́n dẹ̀ rí ẹ rí bóyá. Wọ́n ti rí mi rí pé àpàrán lára mi, ṣùgbọ́n wọ́n máa ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀, bó ti ní kí n sọ anything. O kì í sọ anything fún wọn. Wow. Ọtẹ́ ní ọdún mélòó?
22 years. 22 years. Sorry, this question is personal. Do you have a boyfriend? Gbogbo àwọn tí mo bá fẹ́ wọ́n fi mí sílẹ̀ ni. Torí ọkọ ọ̀run tí wọ́n sọ ló jẹ́ ń béèrè o. Wọ́n fi mí sílẹ̀ ní mi ní boyfriend mi sílẹ̀ ni. 22. Mama? Ẹ kárí láyé. Tẹ́ ẹ tètè jáde. Torí pé kìí ṣe nǹkan kékeré o. Tó wá dàgbà sílá, ìdààmú ńlá ni. Ẹni tó sì sọ fún mi náà tí wọ́n ríran pé kìí ṣèyàn méjì kìí ṣèyàn mẹ́ta. Wọ́n sọ pé mo ti bí pé wọ́n sọ pé eléyè kì í ṣe ọmọ kékeré pé àgbàlagbà ni pé ẹni tó sì ti bí ọmọ 5 síbẹ̀ ni. Bó ti bímọ 5 síbì kan. tí n bá ran ẹ lọ́jà lámúlòkọ ìyá tí mo máa rajà lọ́wọ́ ẹ̀ wọ́n ní ọmọ yín tọ́ wá ó gbọ́mọ ọkọ rẹ̀ tẹ̀lé ó wà ní oyún pọ̀ ọmọ mi ò lóyún kankan ká ní tẹ̀wé ọmọ tèmi kí mo rán wá wọ́n wà ń sọ léraléra ní tó láti fẹ́ sí jálọ àgídí. Ìgbà mi báyìí inú mi ó kàn mọ́ mi ní mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí. Ìgbà mi inú rẹ̀ ó máa wú ó ní mọ̀ tó ṣẹlẹ̀ sí ó sì ní mọ̀gbà tó lọlẹ̀ níjó ti sùn ní tó lára pé wọ́n bẹ̀ sùn lójú oorun. Mo ti máa ń la dáadáa. Ó máa ń la dáadáa. Àní ìṣe nǹkan kékeré ṣùgbọ́n ogun kan ò lè lélẹ́lẹ́ kọ́lọ̀ mọ̀ṣẹ́ ló ń ṣe kékeré ẹ̀ sì bí kú rí. ẹ rí àbíkú dà mí láàmú torí àwọn mọ́kànlá ni wọ́n okùn 4. Àbíkú dà yín láàmú. dà mí láàmú. Mọ́kànlá lẹbi tó kù 4. ìgbà mo ti ẹ̀kọ́ bí gan-an tó lọ wọ́n lóhùn náà ni mo tún bí padà. Òun kan ti wárí tó padà lọ sẹ́pẹ́gbà tó dé wọ́n ní ọmọjọ́ òní rèé o. Ìwọ sì mọ̀ pé wà nú ẹgbẹ́. Abó ti lọ pàdé rí tó bá rẹ nínú àlá ni o tó rí àwọn kan tẹ́jọ́ ń sọ̀rọ̀ tẹ́jọ́ ń discuss tẹ́jọ́ kó àbí ojú ọmọjọ́ ni. Ọmọjọ́ lójú àlá àbí kò lè jẹ́wọ́ nìkan o. Ìgbà mi ò sì lè jẹ́ mi nìkan. Ẹ mọ̀ kọrin ọmọ jó àgbàlagbà ní ọlọ́ọ̀tọ̀ àgbàrí ó sì dálẹ̀ ó dáa tẹ́ ẹ tètè jáde tẹ́ ẹ jẹ́ òbí gbogbo ọmọ tán sọ̀hún. Ìjẹ̀bú ọ̀yà ẹ tẹ̀lé Ìjẹ̀bú ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàyọ̀ agbára Ọlọ́run wá o ká tó lọ o jókòó padà. Màmá ló wù kó bọ́ ni àbí wọ n ta fẹ́ ṣe màmá ló faramọ́ ni màmá ló faramọ́ n ta fẹ́ ṣe ni àbí wọ náà faramọ́. Èmi náà faramọ́. O sọ sókè o. Èmi náà faramọ́. O faramọ́ ká gbé ìgbésẹ̀ yẹn. Mo faramọ́. Sọ́lẹ̀ méjì sí. Mo faramọ́. Ó ti dà ẹ dìde. Ẹ ṣé. Ó lóun faramọ́ o.